tó jẹ́ pé ó ní abẹ́rẹ́ rẹ̀ lókun dì wọ́n láwọn kan tó yẹ pé tí wọ́n lè sáìsì nígbà míì ó lè jẹ́ ìyá gbà mí ó lè jẹ́ bàbá a rí ìyá yóò fi ilé wọn lẹ̀ yóò travel wá yóò wá díìlì pẹ̀lú ọmọ rẹ̀ ń lé ọkọ wípé ọ̀dọ̀ ta ló ti kọ́ ọ̀rọ̀ ilé ọkọ ọ̀fẹ́jọ́ sùn but ó ti ń gbọ́ wípé ọmọ yín tẹ́ ẹ bá rí títí ń pa nílé ọkọ kí lẹ sọ wọ́n dẹ̀ dìde wá ìyá ẹ̀ gba permission lọ́wọ́ ọkọ rẹ̀ ó dẹ̀ dìde wá sílé àfà àfà sálámà ó ní wa alaikum salam ìwọ kí mo wá rí ìyàwó rẹ̀ ni mo fẹ́ rí ìyàwó dẹ̀ jáde sálámà alaikum ó ní wa alaikum salam tó là lè bá ṣe torí ọlọ́mọ ọba ní ìdáhùn sálámà rẹ̀ mo gbọ́ báyìí mo gbọ́ báyìí mo gbọ́ báyìí mo gbọ́ báyìí wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ọkọ má bò ó tó o bá bò ó kábàámọ̀ tó bá jẹ nílùú àlùbù fún ọ nísìn àsìkò tọ́kọ lè sọ pé òun gbádùn rẹ̀ nílé ayé òun ó lásìkò tí ìyá ẹ̀ wà láyé ìyá ẹ̀ jáde láyé tán báyìí ló kó sínú jẹ̀hìm iná àrárá ọjà kùnrin ọjà ó dẹ̀ ń gbójú kìí ṣe pé Kùránì àìmọye kìí ṣe obìnrin nìkan ní ìṣù ọkùnrin gan ìṣù tí wọ́n burú ń gbà míì ju tó obìnrin lọ.